Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo múmìnì àti múmìnà pé a kú dédé wòyí o, a sì tún kú ọdún. Pàápàá jùlọ mo kí ìjọ Yusrullah Society of Nigeria tẹ̀ka tìlú Òṣogbo ń bì yìí, àbẹ́ẹ̀rí báyìí Yusrullah ìrọ̀rùn olúwa, ìjọ ìrọ̀rùn olúwa tẹ̀ka tìlú Òṣogbo, a kí yín o, a kí yín ní kìtọ́lá, a kí yín ní kìtọ́lá, a kí yín ní kìtámọ̀ kíra wa lọ́jọ́ ìgbéǹde àlùkìyámọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nígbà tí mo kọjá lọ sí ọ̀dọ̀ bàbá wa Alhaj Alimam Atuku, ìmáàmù ìjọ Yusrullah náà nù, a kí yín, ẹ kú iṣẹ́ ládá, ẹ kú iṣẹ́ olóore, gbogbo ìbádà yín sí ọ̀dọ̀ Ọlọ́run ọba aláwùrábí, Ọlọ́run ọba mú wọlé àṣẹ ọlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Bákan náà ni mò ń kí Alhaji wa Àmọ̀wó Akéwèjẹ àdínì fún gbogbo ìjọ Yusrullah káfàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà bí a kí bàbá wa Àmọ̀wó, bàbá wa Akéwèjẹ àdínì, a kí yín o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa rafa'nahu makanan aliyya. Gbogbo ìbádà yín sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ní àsìkò Ramadan yìí, Ọlọ́run ọba wa tẹ́wọ́ gbà, Ọlọ́run ní dàlú láyà láṣẹ Ọlọ́run ọba. Nígbà tá a tún mọ̀ kí Dr. Toniat Tẹ̀là Akẹ́yìn náà tí wọ́n jẹ́ National Vice President fún ìjọ Yusrullah káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, a kí yín o, a kí yín ní kìtọ́lá, a kí yín o. Nígbà tá a tún mọ̀ kí Alhaji Táyọ̀ Gíwá Balógun àdínì, bàbá dáadáa ni, bàbá alálùbáríkà, Ọlọ́run ṣe dáadáa pẹ̀lú yín, a kí yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ kú sí olóore nínú àwẹ̀ Ramadan, ẹ kú kó lè dáa. Bàbá yìí bàbá dáa pọ̀, àbẹ́ẹ̀rí nǹkan tí ò bá mọ̀ wọ́n ni ò ní mọ̀ pé bàbá dáa. Bàbá dáadáa ni bàbá wa, Ọlọ́run ọba lọ́rẹ̀ ní yín, ọlá tóbi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bákan náà ni mo kí bàbá wa Alhaji Najimuddin Akíntọ́lá, àbẹ́ẹ̀rí báyìí bàbá dáadáa ni. Wa rafa'nahu makanan aliyya, wa rafa'nahu makanan aliyya, wa rafa'nahu makanan aliyya. Gbogbo ojú tí bá ń wò mí, gbogbo etí tí bá ń gbọ́ mi, kó máa bá mi ṣe àmínà 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 fún bàbá wa yìí, kẹ́ ẹ bá mi ṣe wa rafa'nahu makanan aliyya fún bàbá wa Najimuddin Akíntọ́lá, bàbá dáadáa ni. Àníyàn bàbá dáa pọ̀, Ọlọ́run ọba kẹ́yìn, Ọlọ́run ọba lọ́rẹ̀ mí yín, ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ lókè èèpẹ̀ láṣẹ Ọlọ́run ọba. Wa rafa'nahu makanan aliyya. Àgbéga ńláńláńlá kò mọ̀ jẹ́ ti yín, kò mọ̀ jẹ́ tàwọn ọmọ yín pẹ̀lú àwọn ìyàwó yín náà. Wa rafa'nahu makanan aliyya. Nígbà tí a tún mọ̀ kí Alhaji wa Dr. Àyìnlá Akẹ́yìn náà, àwọn èèyàn wa pàtàkì nínú ìjọ Yusrullah Society of Nigeria tẹ̀ka tìlú Òṣogbo ń bí, àwọn èèyàn wa nìyẹn. Akẹ́yìn náà pé àkú ọdún, àkú ìyèdún, ẹ̀mí wọn sì púpọ̀ rẹ̀. Nígbà tá a tún mọ̀ kí Alhaji wa Oyèwálé Yusau Akẹ́yìn náà, Alhaji Oyèwálé Yusau Akẹ́yìn o, akíyín ní kìtọ́lá, akíyín ní kìtọ́lá, àkúṣe olóore, Ọlọ́run ò ní dùn yín ládàá lágbára Ọlọ́run ọba. Gbogbo nǹkan tẹ́ ń tọrọ níwájú ọba Allahu Ta'ala, Ọlọ́run á ṣe fún yín rọrùn, Ọlọ́run á ṣílẹ̀kùn ayọ̀, ṣílẹ̀kùn oore fún yín. Wa rafa'nahu makanan aliyya. Nígbà tá a tún máa kọjá lọ sọ́dọ̀ Alhaji wa Buniyanim Abiodun, Alhaji wa Buniyanim Abiodun Akẹ́yìn náà, akíyín o, ẹ kú iṣẹ́ olóore, ẹ kú pẹ́pẹ́ fún, ẹ kú kó lè dáa nínú àwẹ̀ Ramadan yìí, akíyín o, akíyín ní kìtọ́lá, akíyín ní kìtọ́lá. Wa rafa'nahu makanan aliyya fẹ́yìn náà. Nígbà tí a wà kọjá lọ sí ọ̀dọ̀ bàbá wa Alhaj Honorable Ọmọ́tọ̀ṣọ́, àwọn tìmọ́lẹ̀ náà nu, tẹ́ bá ń gbọ́ 4+4 = 8. Bẹ́ẹ̀ ni akíyín, àwọn tí ẹgbẹ́ ìmọ́lẹ̀ nìyẹn, ẹgbẹ́ Accord kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ọba. Gbogbo èròǹgbà yín ní ti dáadáa láàyè tẹ́ wà ní àti ibi tẹ́ tún máa wà sí, Ọlọ́run ó gbé yín lékè, Ọlọ́run ó gbé yín síwájú, Ọlọ́run ó gbé yín ga. Wa rafa'nahu makanan aliyya, wa rafa'nahu makanan aliyya, wa rafa'nahu makanan aliyya. Nígbà tá a tún wá mọ̀ kí àwọn àfáà wa lọ́lọ́kan òjọ̀kan, àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa mísánà àgbà
fún ìjọ Yusrullahi ní ti ìlú Òṣogbo ń bí. Àwọn náà ni Alfa Sheikh Lukman. Akin assalamu alaikum warahmatullahi wabarakatuh. Nígbà tá tún mọ̀ kí Alhaji wa Abdulkareem bàbá dáadáa akẹ́yìn náà akíyín pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Níwọ̀n kọjá lọ sí ọ̀dọ̀ àfáàwà Ismail akẹ́yìn náà assalamu alaikum warahmatullahi wabarakatuh. Nígbà tá mọ̀ kọjá lọ sọ́dọ̀ àfáàwà Abdul-Jalil akẹ́yìn náà pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bákan náà ni mò ń kí àfáàwà Abdulrazak akẹ́yìn náà pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Báyìí a kọjá lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin wa. Nígbà tá kọ́kọ́ mọ̀ kí ìyá wa Alhaja Baruwa akíyín ní kìtọ́lá akíyín pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ó yẹ ká kí àwọn ìyá wa yìí dáadáa nítorí wípé àwọn obìnrin wọ́n ṣiṣẹ́ olóore pọ̀ nínú àwẹ̀ yìí. Ṣé ti bí ká dáná lóru ká dá arun mọ́jú nígbà tí ọkùnrin míì tí ó máa harun lọ́wọ́, àwọn ìyàwó ti dìde ńlẹ̀, wọ́n ti dáná, wọ́n ti jí sáàrì, wọ́n ti dáná. Kódà àwọn ìyàwó iná tí wọ́n máa ń jí àwa tá a jọ́kùnrin gan. Àbẹ́ẹ̀ rí nǹkan báyìí, Ọlọ́run bá sọ̀rọ̀ ìdùnnú fún yín lọ́lá Ọlọ́run ọba warafanáwó makananiya. Bákan náà ni mo kí Alhaja Giwa akẹ́yìn náà pé ẹ kú sí olóore inú oṣù Ramadan tí a wà, oṣù USA oṣù lámúlánà akíyín Ọlọ́run ní dùn yín ládàá rẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìyá wa Alhaja Adédèjì akẹ́yìn náà pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bákan náà la kí Alhaja Kausara akíyín Ọlọ́run bá lọ́rẹ̀ ní, Ọlọ́run bá dúró tì yín, nǹkan kan ò ní sí yín lọ́la iná àtàyínà kalẹ̀ Kausara. Àmín ya Allah. Bákan náà ni mo kí Alhaja wa Ọládèjì akẹ́yìn náà pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bákan náà ni a kí Alhaja wa Akíntọ́lá bẹ́ẹ̀ ni àti kí bàbá dáadáa lẹ́ẹ̀kan. Bákan náà la ń kí ìyá wa Alhaja Akíntọ́lá akíyín pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bákan náà ni mo kí Alhaja Àyìnlá akẹ́yìn náà pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. A tún wá kí Alhaja wa mọ́mí Mariam àwọn ìyá dáadáa náà ni akíyín ní kìtọ́lá assalamu alaikum warahmatullahi wabarakatuh. Nígbà tá a máa kí Alhaja wa Adéríbigbé ìyá dáadáa akíyín ní kìtọ́lá pé assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ní báyìí a wá kí gbogbo àwọn obìnrin ẹ̀yin tá a dákọ̀ ni a fi ókọ yín a fi kí gbogbo àwọn obìnrin tó kù nínú ìjọ Yusrullahi ti ìlú Òṣogbo ń bí. Àkú ọdún àkú ìyèdùn ẹ̀mí ó ṣe púpọ̀ rẹ̀ láṣẹ Ọlọ́run ọba. Warafanáwó makananiya. Bákan náà la ní ká fi àsìkò yìí ká fi sọ fún ẹ̀yin olóríire ẹ̀dá tí ẹ bá fẹ́ ran ètò wa yìí lọ́wọ́, ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run, tó bá fẹ́ ṣiṣẹ́ olóore látara wa náà láti fi gbé ìkànnì lárugẹ, ní tí ẹ bá lágbára láti fi ran ìkànnì yìí lọ́wọ́, account number ìkànnì tí a wà yìí òun náà ní lọ ní ojú amóhùnmáwòrán yìí, ibi tẹ́ ti mówó tẹ́ ti fi ràn wá lọ́wọ́, Ọlọ́run á fi ọ̀pọ̀ á fi rọ́pò. Warafanáwó makananiya. Ní báyìí ó wulẹ̀ ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fa ọ̀nà fún mi ò jẹ́ àti ṣe báyìí aláti fọ afẹ́ mọ kásẹ̀ ètò ńlẹ̀. Orúkọ mi ò yí padà, èmi náà ni Alfa Tajudeen Adéwùmí Ọlálékan. Salamu alaikum warahmatullahi wabarakatuh.